ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ bàbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ àtòbí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ọ̀gá àgbò níbi tí a wà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní tóbi ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ ìlú ní máṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní orúkọ ọ̀gá ògo, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ọlọ́run ọba àwọn ọba, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní atóbi yìí lókun. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ bàbá pé olúwa ò ṣe, ẹ̀mí mímọ́ ò ṣe, ayérayé ò ṣe, ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ò ṣe, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ ìlú ní máṣe bẹ̀rẹ̀ ò ṣe, ọba àwọn ọba gbé ọ̀gá ayọ̀ ológo gba ọpẹ́ wa, ọba onímájẹ̀mú, ọba àná, ọba òní, ọba ọ̀la. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Bí ẹ ṣe ń dúpẹ́ yìí yóò dára fún wa ní orúkọ Jésù, a ó sì rí àánú gbà. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí àdúrà tòní, yóò dára fún wa ní orúkọ Jésù. Àdúrà tí a fẹ́ gbà lónìí ni ìdájọ́ àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìdájọ́ àti oore ọ̀fẹ́ Ọlọ́run tí a máa rí nínú ẹsẹ̀ Bíbélì Psalm 52. Psalm 52. Èé ṣe tí ìwọ fi ṣe féfé nínú ìwà ìkà, ìwọ alágbára ọkùnrin? Oore Ọlọ́run dúró pẹ́ títí. Èé ṣe tí ìwọ fi ń ṣe féfé nínú kíni o, nínú ìwà ìkà? Ọlọ́run jẹ́ kó yé wa níbi pé àwọn kan wà tí wọ́n ń ṣe féfé nínú ìwà ìkà. Gbogbo ìwà wọn, gbogbo ìṣeféfé wọn nínú ayé yìí ó kún fún ìwà ìkà. Wọ́n jẹ́ alágbára nínú ẹ̀mí òkùnkùn, ṣùgbọ́n Ọlọ́run ó ń jẹ́ kó yé wọn pé oore Ọlọ́run dúró pẹ́ títí. Ọlọ́run nìkan ní fúnni ní ayọ̀ tí dúró pẹ́ títí, ṣùgbọ́n àwọn ò dúró fún oore Ọlọ́run ni wọ́n ṣe ń ṣe féfé nínú ìwà ìkà. Wọ́n fi ìṣeféfé ìwà ìkà wọn, wọ́n fi ń ba ayé ọmọnìkejì jẹ́. Tí a bá wo verse 2 ó ní ahọ́n rẹ̀ ń gbèrò ìwà ìkà, bí abẹ mímú ó ń ṣiṣẹ́ ẹ̀tàn. Ṣé ẹ ti gbọ́? Ahọ́n rẹ̀ ń gbèrò ìwà ìkà, bí abẹ mímú ó ń ṣe iṣẹ́ ẹ̀tàn. That means pé gbogbo ìṣeféfé wọn nínú ayé ọmọnìkejì ó kún fún ẹ̀tàn. Ta ni ìwọ náà ń bá da òwò pọ̀? Ta lẹ́jọ́ wà níbi iṣẹ́, nílé ọkọ, nílé ìyàwó, nílé bàbá àti ìyá rẹ? Ta ló ń fi ìṣeféfé rẹ̀ wo ìwà ìkà nínú ayé rẹ? Ta ni ahọ́n rẹ̀ ń gbèrò ìwà ìkà nínú ayé rẹ? Ìwọ náà lanu kó bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, gbogbo ẹni tó ń fi ìfẹ́fẹ́fẹ́ jà mí lógun, Olúwa fi iná pín wa níyà, fi àrá pín wa níyà. Gbogbo ẹnikẹ́ni tó ń fi ìṣefẹ́fẹ́ jà wá lógun, ẹ̀mí mímọ́ ó yá sọ̀kalẹ̀, fi iná pín wa níyà, fi àrá pín wa níyà. Ahọ́n rẹ̀ ń gbèrò ìwà ìkà. Ta ni ahọ́n rẹ̀ ń sọ̀rọ̀ tútù jáde, ṣùgbọ́n nínú ahọ́n rẹ̀ ń gbèrò ìwà ìkà? Olúwa fi iná àti àrá pín wa níyà. Gbogbo ẹni tí ahọ́n rẹ̀ ń já ire bọ́ mọ́ mi lọ́wọ́, gbogbo ẹni tó ń fi ahọ́n gba ire dànù mọ́ mi lọ́wọ́, Olúwa fi iná àti àrá pín wa níyà. Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká gbàdúrà. Ó ní ìwọ fẹ́ ibi ju ire lọ. Ìwọ fẹ́ ibi, wọ́n fẹ́ ibi ju ire lọ. Wọ́n lérò láti ṣe rere nínú ayé ọmọnìkejì. Ohun tí wọ́n fẹ́ ni pé kí wọ́n máa hùwà ibi. Wọ́n fẹ́ ibi ju ire lọ, àti èké ju àti sọ òdodo lọ. Ṣé ẹ ti gbọ́? Ayé wọn kì í sọ òdodo. Wọ́n fẹ́ràn èké. Àwọn ni apurọ́mọ́ni takoni. Níbi iṣẹ́ wọ́n wà ń bẹ̀, nílé ọkọ wọ́n ń bẹ níbẹ̀, nílé ìyàwó wọ́n ń bẹ níbẹ̀, níbi gbogbo wọ́n ń bẹ níbẹ̀. Ẹ jẹ́ ká sọ fún Olúwa pé Olúwa, gbogbo apurọ́mọ́ni takoni nínú ìrìn àjò mi tó ń gba ire dànù mọ́ mi lọ́wọ́, Olúwa fi iná àti àrá, Olúwa fi pín wa níyà, Olúwa fi pín wa níyà, Olúwa fi pín wa níyà, Olúwa fi pín wa níyà. Ìwọ fẹ́ ọ̀rọ̀ ìpanurun gbogbo, ìwọ fẹ́ ọ̀rọ̀ ìpanurun gbogbo, ìwọ ahọ́n ẹ̀tàn. Ahọ́n wọn apanirun ni wọ́n fi ahọ́n wọn pa ènìyàn run. Níbikíbi tí ìwọ ti ń gbọ́ mi láàárọ̀ yìí, sọ fún Olúwa pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ń fi ahọ́n rẹ̀ pa mí run, Olúwa fi iná àti àrá pín wa níyà. Ẹ̀mí mímọ́ fi iná àti àrá pín wa níyà. Bí ẹ ṣe ń gba àdúrà yìí lórúkọ Jésù, ọ̀run yóò gbọ́ àdúrà yín. Ní orúkọ Jésù, mo gbàdúrà fún yín lónìí, gbogbo ẹni tó ń ṣe féfé nínú ìwà ìkà nínú ìrìn àjò yín, ọ̀run yóò fi iná àti àrá pín yín níyà. Lórúkọ Jésù, ọ̀run yóò pín yín níyà. Gbogbo ẹnikẹ́ni tó ń jẹ yín lẹ́sẹ̀, gbogbo ẹni tí ahọ́n rẹ̀ ń rorò ibi sí yín, lórúkọ Jésù, ọ̀run yóò fi iná àti àrá pín yín níyà. Yóò sì dára fún yín ní orúkọ Jésù. Bí ẹ ṣe gbàdúrà ìṣẹ́jú 5 yìí lórúkọ Jésù, ẹ ó rí ọwọ́ agbára Ọlọ́run. Ọkàn yín yóò balẹ̀, inú yín yóò dùn. Bí ẹ ṣe ń lọ báyìí, ẹ jẹ́ ká máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, dá sí ọ̀rọ̀ ayé mi. Ẹ̀mí mímọ́ yóò sì dá sí ọ̀rọ̀ ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín,
àmín. Orúkọ tèmi ni Prophet Adérẹ̀mí láti orílẹ̀-èdè Australia. Ẹ ó máa bá wa pàdé ní orí Facebook ní ọjọ́ Monday àti ọjọ́ Wednesday àti ọjọ́ Friday. Ọjọ́ Monday yóò jẹ́ aago 10 alẹ́ Nàìjíríà, ọjọ́ Friday aago 10 alẹ́ Nàìjíríà, ṣùgbọ́n ní ọjọ́ Wednesday yóò jẹ́ aago 10 àárọ̀ ti Nigerian time. Yóò dára fún wa ní orúkọ Jésù. Ẹ bá wa pàdé ní orí YouTube wa, ẹ lọ subscribe síbẹ̀, Momad International Ministry. Ní orí Facebook, Momad International Ministry. Ẹ follow wa, yóò dára fún yín bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀, ẹ ó sì rí àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah.